akẹ́kọ̀ọ́ fásitì méjì dèrò ọ̀run lẹ́yìn ayẹyẹ ìgbaniwọlé nílé ìtura londo. Ayẹyẹ ìgbaniwọlé sí fásitì Adékúnlé Ajásin Àkùngbá Àkókó ní ìpínlẹ̀ Ondo tó máa wáyé láìpẹ́ yìí ó ti padà di ìbànújẹ́ fún ẹbí àwọn akẹ́kọ̀ọ́ méjì kan tó máa dèrò ọ̀run lẹ́yìn tí wọ́n rí àǹfààní láti di akẹ́kọ̀ọ́ ní fásitì náà. Àwọn akẹ́kọ̀ọ́ méjì náà ìní Olúdáre Ọpẹ́yẹmí ẹni ọdún 22 àti Adégbọlá Blessing ẹni ọdún 19 ńlá mọ̀ gbọ́ pé wọ́n máa kópa nínú ayẹyẹ ìgbaniwọlé ọ̀hún. Àjọyọ̀ ìgbaniwọlé náà ó ní wọ́n lọ ṣe ní ilé ìtura kan. Níbẹ̀ ni wọ́n ti ń wẹ̀ nínú adágún omi swimming pool. Ìwẹ̀ náà ló padà gba ẹ̀mí lẹ́nu wọn bí ìròyìn náà ṣe wí o. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh ó mà sọ pé ìṣẹ̀lẹ̀ náà rèé ó wáyé ní àṣálẹ́ ọjọ́ 29 oṣù kínní ọdún 2026 yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, Blessing ó ní wọ́n kọ́kọ́ rí nínú adágún omi náà tí kò sì mọ ibi tó wà mọ́ rárá ní nǹkan bí aago 9 àṣálẹ́ tí wọ́n mọ̀ rí. Alukoro sọ pé ṣùgbọ́n wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ ó sì jí padà. Lẹ́yìn èyí ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ó ní wọ́n mú lọ sí ilé. DSP Jimoh ṣàlàyé pé kété lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ó ní wọ́n tó rí Olúdáre Ọpẹ́yẹmí nínú odò kan náà tí wọ́n ti rí Blessing tẹ́lẹ̀. Wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn kan ní Ìkàrẹ́ Àkókó níbi tí wọ́n ti kéde pé ó mà ti jáde láyé o. Láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an, iléeṣẹ́ ọlọ́pàá ó pe adarí ilé ìtura náà Ayọ̀mídé Bádéjọ àti ẹni tó ń mójútó adágún odò náà fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ọ̀rọ̀ padà di wàhálà gẹ́gẹ́ bó ṣe wí lẹ́yìn tí Blessing tí wọ́n ti dóòlà rẹ̀ tẹ́lẹ̀ tó mà tó padà kú ní òwúrọ̀ ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà. Ní báyìí òkú àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì ó ti wà ní ilé ìgbókùsí mọ́ṣúárì tó wà ní ilé ìwòsàn ìlú Ìkàrẹ́ Àkókó. Alukoro wa sọ wípé ìwádìí ń tẹ̀síwájú láti mọ irú ikú tó pa àwọn akẹ́kọ̀ọ́ náà. Alukoro fáyẹ̀tì náà sọ pé òun gbàgbọ́ pé àwọn ọlọ́pàá yóò ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ láti mọ ohun tó pa àwọn akẹ́kọ̀ọ́ yìí ní ilé ìtura tí wọ́n lọ. Kọ́lọ̀ ọ̀bẹ Elédùmarè kó má jẹ́ kí abiyamọ kó fojú sunkún ọmọ o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́run bá rí yóò wé mi àti rí o. Àmín.